ọmọ Nàìjíríà ẹ jẹ́ á ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ra bò ẹ má sì tàbò ẹ̀rìn ẹni ẹkùn ní bódọ́là. ọmọ Nàìjíríà ẹ jẹ́ á ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ra bò ẹ má sì tàbò ẹ̀rìn ẹni ẹkùn ní bódọ́là. àní ọmọ Nàìjíríà ẹ jẹ́ á ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ra bò ẹ má sì tàbò ẹ̀rìn ẹni ẹkùn ní bódọ́là. ọmọ Nàìjíríà ẹ jẹ́ á ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ra bò ẹ má sì tàbò ẹ̀rìn ẹni ẹkùn ní bódọ́là. torí pé ọ̀yájú ní ikú mo tún gbọ́rọ̀ dé ọ̀yájú ní ikú mo máa tún gbọ́rọ̀ dé ẹ̀yin olóṣèlú ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yin olùdìbò ẹ tẹ́tí sí mi ẹ̀yin olùkàbò ẹ súnmọ́ bí o aláwùsá àti yábì wá lérè ká má dàrúdàpọ̀ torí àtìlà ìyà ọ̀run ojú gbádùn ayé lọ. ọmọ Nàìjíríà ẹ jẹ́ á ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ra bò ẹ má sì tàbò ẹ̀rìn ẹni ẹkùn ní bódọ́là. ọmọ Nàìjíríà ó tún dìgbà o ọmọ Nàìjíríà ó tún dìgbà o láò tòró lórí tó fẹ́ mẹ̀kúnnù ẹ̀yin olóṣèlú ẹ bá rórí o ìyà ọ̀run ojú gbádùn ayé lọ. ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ra bò ẹ má sì tàbò ẹ̀rìn ẹni ẹkùn ní bódọ́là. ẹ̀yin olóṣèlú ẹlẹ́nu dídùn ẹ̀yin olóṣèlú ẹlẹ́nu dídùn bẹ́nu bá dùn jù irọ́ ọbẹ̀ àpọ̀jù bẹ́nu bá dùn jù irọ́ ọbẹ̀ àpọ̀jù a ó ṣe títí a ó ṣe náà sí a ó kọ́ skúlù a ó fàmì sí a ó pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ o a ó pèsè ààbò fara ìlú o oúnjẹ yóò tó yóò tún ṣẹ́kù àwọn tó ṣe lọ kò lè dára tó wa àwa làjú gan àwa sì ríta àdéhùn là ń ṣe kẹ́dìbò fún wa kílù wa kó tún lè dára sí i. ọmọ Nàìjíríà ẹ jẹ́ á ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ra bò ẹ má sì tàbò ẹ̀rìn ẹni ẹkùn ní bódọ́là. aláyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tó ṣe lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tó ṣe bó bá ti dé ibẹ̀ wọn ó pàwùndà pàtí tó jẹ bọ̀wọ̀ olórìṣà àfẹ́wẹ́ ní tó lè bọ́ kúrò àdéhùn tí wọ́n ṣe wọ́n ó di tí sí wọ́n ti gbàgbé pé sátì ń bẹ lókè tí ó bí wọ́n léèrè ní pàdéhùn. ọmọ Nàìjíríà ẹ jẹ́ á ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ra bò ẹ má sì tàbò ẹ̀rìn ẹni ẹkùn ní bódọ́là. ọ̀dọ́ Nàìjíríà ọ̀rọ̀ kan yín o ọ̀dọ́ Nàìjíríà ọ̀rọ̀ kan yín o ẹ̀yin ni wọ́n ń lò fún wa ọ̀daràn àwọn ọmọ wọn ń bẹ Amẹ́ríkà àwọn ọmọ wọn ń bẹ l'Amẹ́ríkà àwọn ọmọ wọn ń bẹ ní Jámánì àwọn ọmọ wọn ń bẹ ní Lọ́ndọ̀nù bó fẹ́ pààyàn ẹ̀yìn lálágbàpá bó fẹ́ dàbùrú ṣe bẹ́yìn náà ni wọ́n kó bọ́n fẹ́ ẹ̀yìn wọn kádà fẹ́yìn wọ́n kó bọ́n fẹ́ ẹ̀yìn wọn kádà fẹ́yìn kẹ́ni lè kú kó kú kẹ́ni lè kú kú ẹlẹ́sẹ̀ kan tó sì ń dáràn ni ẹlẹ́sẹ̀ méjì ni ó forí kó àwọn òbí yín kò sí báyìí débẹ̀ ẹ má torí owó tẹ orí níbẹ̀ kẹ wá gbàgbé ìyà ọjọ́ kẹyìn. ọmọ Nàìjíríà ẹ jẹ́ á ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ra bò ẹ má sì tàbò ẹ̀rìn ẹni ẹkùn ní bódọ́là. gbogbo owó PDP ó gba APC ògbówó PDP ó gba APC ó tún gbàrà ìsì lọ́wọ́ ADC ó tún gbàrà ìsì lọ́wọ́ ADC ó tún gbowó
lọ́wọ́ akọ́ọ̀dù ADP ò gbẹ̀yìn wọn tún fún ẹ láṣọ ó sì ń fi gbogbo wọn lọ́kàn balẹ̀ tìyín làwọn ṣe a ò ní dàyín mo fẹ́ bí yọ̀lérè yìí ká mélòó gan mo fẹ́ bí yọ̀lérè yìí ká mélòó gan lóní tó fẹ́ fi dìbò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó tọmọlúwàbí rẹ̀ lápò méjì ó tọmọlúwàbí rẹ̀ lápò méjì ó wá bùn sẹ́ẹ̀rì pé ó ti jẹ lọ bá lọ àbọ̀ wá sì túnbọ̀ ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. ọmọ Nàìjíríà ẹ já ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ràbò ẹ má sí tàbò ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. rí pé wọ́n máa wọ́n vote ṣáni lógo yẹn wọ́n máa wọ́n vote ṣáni lógo pẹ̀lú PVC ẹni o ìbò kan fẹ́ nìkan máa tẹ́bù méjì ẹni tó bá wù ẹni kó fún níbo má jẹ́ kẹ́nìkan fowó ràbò rẹ torí ìfi ìgò máa yọkàn padà torí ìwà ǹkè máa yọkàn padà má dìbò fọ̀daràn má dìbò fólè fìbò rẹ bẹ̀rù Ọlọ́run rẹ. ọmọ Nàìjíríà ẹ já ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ràbò ẹ má sí tàbò ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. ọmọ Nàìjíríà tẹ́wọ́ àdúrà ọmọ Nàìjíríà tẹ́wọ́ àdúrà kàláùsà ti dákun kó yan fún wa kàláùsà ti dákun kó yan fún wa kó má fún wa lólórí tó jọ dáràn kó má fún wa lólórí ọ̀daràn olórí aláàánú ni kó yan fún wa olórí aláàánú ni kó yan fún wa tara ilé pẹ̀lú ará oko tí ó jẹ gbádùn làwa ń tọrọ a ò fẹ́ ní tí ó fi wá ṣẹlẹ́yà Ọlọ́run dákun bá ní gbàdúrà. ọmọ Nàìjíríà ẹ já ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ràbò ẹ má sí tàbò ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. ọmọ Nàìjíríà tẹ́wọ́ àdúrà ọmọ Nàìjíríà tẹ́wọ́ àdúrà kàláùsà ti dákun kó yan fún wa kó má fún wa lólórí tó jọ dáràn olórí aláàánú ni kó yan fún wa tààrà ilé pẹ̀lú ará oko tí ó jẹ gbádùn làwa ń tọrọ a ò fẹ́ ní tí ó fi wá ṣẹlẹ́yà Ọlọ́run dákun bá ní gbọ́ àdúrà kí Nàìjíríà kó tún lè dára sí i. ọmọ Nàìjíríà ẹ já ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ràbò ẹ má sí tàbò ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. ọmọ Nàìjíríà ẹ já ronú ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ràbò ẹ má sí tàbò ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. ọmọ Nàìjíríà ẹ já ronú àjọ wí ọ̀rọ̀ ìbò kò lá wàhálà lọ ẹ má fowó ràbò ẹ má sí tàbò ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. ẹ má fowó ràbò ẹ má sí tàbò ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. torí pé wọ́n máa wọ́n vò ṣáni lógo yẹn ẹ̀rín ènìyàn ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. má torí fi ìgò kò ta PVC ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. má torí wà ń ké kó ta PVC ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. má tọjọ́ ọ̀la rẹ lápò méjì ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. owó PDP ó gba APC ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. wàláyé ó tún gbára èsì lọ́wọ́ ADC ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. ADP ò gbẹ̀yìn wọn tún fún ẹ láṣọ ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. wàláyé ó tún gbòó lọ́wọ́ akọ́ọ̀dù ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. ó jẹ́ rórí ìwò kò yá lọ túbà ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. ẹ̀rín ènì ẹkùn ní bódọ́là ẹ̀rín ènìyàn kùn ní bódọ́là. ẹ̀rín ènì ẹkùn ní bódọ́là ẹ̀rín ènì ẹkùn ní bódọ́là. one man one vote. Vote wisely and protect your vote. Courtesy of Nigerian Latest Islamic Lectures. And please don't forget to like our Facebook page, follow us on Instagram, subscribe to our YouTube channel for more updates. Thank you.